Oore-ọ̀fẹ́ TV lóde, Oore-ọ̀fẹ́ TV gbára tuntun yọ o, pẹ̀lú Olúwatóyìn Adéníkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí, oníkẹ́ wá kan fìdílé. Àjọ̀gbádùn ètò yìí o, ẹ kọrin. Ìrírí làgbà o, ìrírí làgbà o. Dákun tẹ́tí yé, ọgọ́rọ̀ àgbà o. Aráyé súnmọ́ bí gbogbo ohun tuntun dé o. Ìkànnì Oore-ọ̀fẹ́ TV ló balẹ̀ kàsà. Ìkànnì tó mọ́lẹ̀ kedere tó káyé já. Níbi tá a ti mọ rírì gbárùkù ti àwọn onírúurú aláṣeyẹ. Ta ó jùmọ̀ báwọn dáwọ́ dùnú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ìgbésí ayé rere. Bákan náà ẹ̀wẹ̀, a máa nífẹ̀ẹ́ sí gbígbọ́ àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ àti ìrírí lọ́lọ́kan òjọ̀kan. Àwọn àlejò wa yóò máa yànnàná bí wọ́n ti jàjàborí. Látàrí onírúurú ìdojúkọ tòun ti bí wọ́n ti daṣẹ́gun. Kò tán sórí àwọn aláṣeyẹ nìkan o. Pé ẹni wà láyé wà láàyè pẹ̀lú àlàáfíà tó péye. Ẹgbọ́n ṣé kò wá tọ́pẹ́ bí? Olúwatóyìn Adéníkẹ́ la tọ́kùn ètò. Ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín. Ó ti wà ní sẹpẹ́ lórí ìkànnì Oore-ọ̀fẹ́ TV. Mbẹ́ ti mọ̀, àṣà, èdè, ìhùwàsí, ẹwà àti ìṣesí ọmọlúàbí ti abínibí ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Ìkànnì Oore-ọ̀fẹ́ TV ó kárí ayé. Bẹ́ẹ̀ ni o, mo ṣàmì àdúrà, mo tún gbé tọ́ àdúrà ni. Mo ṣàmì àdúrà fún gbogbo àwa abiyamọ, fún gbogbo àwa obìnrin káàkiri àgbálá ayé. Mo ṣàmì àdúrà sí orin tí mo bá wọlé tó sọ pé gbogbo wa pátá la máa jẹun ọmọ. Mo sì gbà ládùúrà, mo ní orúkọ Jésù Kristi, gbogbo àwa obìnrin káàkiri àgbálá ayé tí à ń ṣe làálàá lórí àwọn ọmọ wa lọ́sàn-án àti lóru, mo ní orúkọ Jésù Kristi, gbogbo wa pátá la máa jẹ ọmọ. Nígbà tí iṣu ọmọ bá jiná fún wa láti jẹ, wọn ò ní fẹ́ lòmíì ṣe wá ní orúkọ Jésù Kristi. Àti gbogbo àwọn obìnrin lágbàáyé tí àwọn náà dúró sí ipò ìyá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ. Àìmọye àwọn ọmọ aláìní káàkiri tí a rí àwọn ìyá wa kan tí wọ́n kó wọn mọ́ra tí wọ́n sì ń ṣe ìtọ́jú wọn. Àní gbogbo wa pátá la ó jẹun àwọn ọmọ wọ̀nyí ní orúkọ Jésù Kristi. Tá bá nígbàgbé, oṣù kẹta ní ọdọọdún òun la máa ń ṣe àyájọ́ oṣù àwa obìnrin. Eléyìí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní oṣù yìí tí í ṣe oṣù kẹta ọdún 2025. Nínú ètò wa lọ́sẹ̀ tó kọjá, mo sọ̀rọ̀ nípa àwọn àlejò wa kan pàtàkì tí a fẹ́ gbà lọ́sẹ̀ yìí. Àwọn àlejò wa náà ti wà níkàlẹ̀ o. Mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa tí a pè yín tí ẹ jẹ́ wa. Ẹ ṣeun ìyá wa. Mo fẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn ìyá wa tí a fẹ́ gbà lálejò lónìí. Ìyá wa tí a fẹ́ gbà lálejò lónìí, ọ̀jọ̀gbọ́n ni wọ́n láwùjọ Yorùbá, ọ̀mọ̀wé ni wọ́n nípa ti ètò ẹ̀kọ́. Àwọn jẹ́ olùkọ́ni, wọ́n sì jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n jẹ́ aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ wọn kó tó di pé àwọn bàbá wa rebi àgbáǹrè, bàbá wa late pastor G.B. Popoola. Mo ní kọ́lọ́run ó délẹ̀ fún àwọn bàbá wa. Wọ́n jẹ́ ìyá rere, wọ́n jẹ́ ìyá rere fún gbogbo tọmọdé tàgbà, nítorí pé àwọn ìyá wa tí wọ́n jẹ́ olùkónimọ́ra, tí wọ́n jẹ́ aláàánú, tí wọ́n sì jẹ́ ẹni tí wọ́n ní inú dídùn sí ìdàgbàsókè gbogbo ènìyàn
àti ọ̀dọ́ o àti èwe o àti àwọn àgbàlagbà o àti àwọn opó o. Eléyìí ló fà á tí ìyá wa fi jẹ́ olùdásílẹ̀ àjọ NGO tí orúkọ rẹ̀ ń jẹ́ Forever Joy Initiative ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, ọdún ni àwọn ìyá wa tí a gbà lálejò lónìí. Wọn kì í ṣàìmọ̀ fólóko. Ìyá wa wọ́n jẹ́ gbajúgbajà akọni obìnrin láàrin àwọn obìnrin ní ilẹ̀ Yorùbá. Wọ́n jẹ́ ẹni àmì òróró Olúwa. Wọ́n jẹ́ ẹni àmì òróró Olúwa. Wọ́n sì jẹ́ olùfẹ́ gbogbo aráàlú. Wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ẹgbẹ́ afàdúrà jagun káàkiri àgbáyé. Mo wá fi àkókò yìí kí àwọn ìyá wa Reverend Dr. Mrs. Olúwayẹmisí Pópóọlá káàbọ̀ sórí ètò yìí. Ìyá wa, ẹ káàbọ̀ sórí ètò. Àjíǹde ara ó máa jẹ́ o. Ẹ ṣé olóòtú orí ọ̀fẹ́ tí ẹ fún mi. Ìyá wa, ẹ ṣeun tí a pè yín tí ẹ wá. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé oṣù tá a wà yìí, oṣù tí à ń ṣe àyájọ́ àwa obìnrin káàkiri àgbálá ayé ni. A ti gbọ́ náà tán pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni obìnrin náà ti wà ṣáájú àkókò yìí tí wọ́n jà kìtàkìtà, tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti rí pé àwọn obìnrin, àwa obìnrin, pé a ní ààyè, pé a ní ipò láàrin àwùjọ, pé a ní ẹ̀kọ́, a sì ní ìdàgbàsókè. Àwọn akọni obìnrin yálà ní ilẹ̀ Gẹ̀ẹ́sì, yálà ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ilẹ̀ adúláwọ̀, oríṣiríṣi láti gbọ́ ní ìtàn. Ṣùgbọ́n nítorí pé a ti gbà yín lálejò lónìí ìyá wa, àwa fẹ́ gbọ́ láti ẹnu yín tá lé obìnrin àti pé kí ni ẹ̀yin lè sọ fún wa nípa àwọn obìnrin. Ẹ ṣeun ìyá wa. Ẹ káàsán olóòtú, ẹ kú déédé wòyí. Orúkọ mi ni ọ̀mọ̀wé Olúwayẹmisí Pópóọlá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò yìí ní ìgbésí ayé àwọn obìnrin káàkiri gbogbo àgbáyé àti àjọ̀dún àwọn obìnrin káàkiri gbogbo àgbáyé àti orílẹ̀-èdè. Kò wá nídìí bí tí Olúwa fi dá àwọn obìnrin sáyé. Nígbà tó dá ọkùnrin, ó ní kò dára kí ọkùnrin máa rìn kọ̀wà. Ló fi dá, ó mú wa ní ìhà ọkùnrin, ó fi wá ṣe ẹnì kejì àti olùrànlọ́wọ́ fún ọkùnrin. Obìnrin jẹ́ ẹni tí Ọlọ́run dá tó dá gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́. Á ti dá àwọn tó lè pè ní obìnrin gangan ni ẹni tó ti bàlágà o. Ṣùgbọ́n ọmọdébìnrin wà, ọ̀dọ́mọdébìnrin yẹn wọ́n sì wà ní ọmọ tó sì ń dàgbà lọ. Ṣùgbọ́n àwọn tó bá ti bàlágà, òun ni àwọn tá máa pè ní obìnrin tó ti dájú, tó ti wà ní tán lè dá nǹkan ṣe, tí bóyá wọ́n ṣiṣẹ́ ni, bóyá kí wọ́n wà níléèwé ni, bóyá kí wọ́n lọ́kọ ni. Àwọn oríṣiríṣi nǹkan ni ipò tí obìnrin wà káàkiri àgbáyé. Ní ayé àtijọ́, wọn ò mà tiẹ̀ fún àwọn obìnrin láàyè. Wọ́n máa ń kà kún pé kò dáa kóbìnrin lè máa sọ̀rọ̀. Àti ẹ̀ka obìnrin kún, a gbà pé ipò obìnrin ni pé wọ́n wà ní ilé ìkọ́mi tó ti ń dáná, kí wọ́n bọ́kọ wọn lọ sóko. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún àwọn obìnrin. Olúwa sọ pé gbogbo àwọn obìnrin, gbogbo àwa tí Ọlọ́run dá dídára ni. Ó dá àwọn obìnrin ní àwòrán, bó ṣe dá ọkùnrin ní àwòrán ara rẹ̀ ló dá obìnrin ní àwòrán ara rẹ̀. Oore ọ̀fẹ́ ńlá la rí gbà. Ẹ wá sọ fún mi pé obìnrin tó lọ síléèwé kò kàwé mẹ́wàá nìkan, Olúwa fún ní oore ọ̀fẹ́. Ó lọ sí iléèwé gíga tó ń pè ní yunifásítì tàbí kó lọ polytechnic. Ó kàwé, ó gba oyè bí ọkùnrin ṣe ń gba oyè. Nígbà tí wọ́n jọ wà níbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́, wọn ò sọ pé bíbáyìí nìkan ni kí obìnrin wà, bíbáyìí ni kí ọkùnrin wà. Wọ́n jọ wà pọ̀, wọ́n jọ ń ṣèdánwò fún wọn, wọ́n dẹ̀ jọ ń yege. A ti rí àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ tó yege ju ọkùnrin lọ tí wọ́n jẹ́ olùdarí, tó jẹ́ pé nígbà tí wọ́n bá máa jáde, wọ́n á wà níbi first class, second class upper. Àádẹ́ ọkùnrin tó wà ní third class, ara àwọn tó wà first class náà ṣe àwa sọ pé obìnrin ò gbọdọ̀ lẹ́nu ń bẹ̀, àbí obìnrin ò gbọdọ̀ wà ní ibi tí wọ́n ti lè ní wọ́n dámọ̀ràn dáadáa àbí kí wọ́n ṣe rere.
a ní ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ló tún ṣe rere. Àwọn bí ìyá wa Olúkóyè màmá tó bí Olúkóyè Ransome Kuti, àwọn ló bí Fẹlá Ransome Kuti, ìyẹn lórúkọ ìyá Olúwafúnmiláyọ̀ Ransome Kuti. Ó ní obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A mọ̀ pé nílùú òkè òkun ó wà, ṣùgbọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà Olúfúnmiláyọ̀ Ransome Kuti, obìnrin gbòógọ̀ tó kàwé tó dẹ̀ tó dá ṣáká ni, òun ló kọ́kọ́ wa mọ́tò. Gbóríyìn fún ni. Ọkọ̀ tọkùnrin lè ṣe obìnrin náà lè ṣe é, wọn ò forí dólẹ̀ ṣe é, ó kọ́ ó dẹ̀ mọ̀ ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn obìnrin míì tó jẹ́ pé wọ́n wà bẹ́yẹn tó ti ṣe rere. Nínú àtúndì àwọn obìnrin yẹn, àwọn tó jẹ́ pé nínú iṣẹ́ ìránṣẹ́, a rí àwọn bíi màmá wa tó jẹ́ pé wọ́n wà ní iṣẹ́ ìránṣẹ́, ìyá wa Bishop Olúfúnkẹ́ Felix Adéjùmọ̀ tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri gbogbo àgbáyé. Kò gbà ní pé òun wà ní Àkúrẹ́ nìkan, bó ṣe ń ṣe lókè òkun ló ń ṣe ní Nàìjíríà. A tún ní ìyá wa Olúfúnkẹ́ Adétúbẹ̀rù. A ní ìyá wa ìyẹn ìyá tèmi tó jẹ́ pé orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Vicky David. Ó ń ṣiṣẹ́ ìránṣẹ́, ó ń ṣiṣẹ́ takuntakun, ó ń ṣe lókè òkun, wọ́n ṣe ní Canada, wọ́n lọ sí Ireland, wọ́n lọ sí United States of America. Kò síbi tí Ọlọ́run ò ti fàyè gbà wọ́n. Wọ́n polongo iṣẹ́ ìrìn rere. Wọ́n tún kàwé o, wọ́n gba oyè ìkẹ́kọ̀ọ́ nínú ìwé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ wọ̀nyí tí Ọlọ́run ń lo àwọn obìnrin. Wọ́n pọ̀ káàkiri. Àwọn ọkùnrin míì wà, wọ́n jẹ́ pé àwọn ni olórí bank, ilé ìfowópamọ́. A rí wọn bẹ́ẹ̀. A rí àwọn engineer láwọn obìnrin tí wọ́n kàwé tí wọ́n dẹ̀ gboyè tó di engineer. A rí àwọn tó jẹ́ medical doctor tó yẹ pé wọ́n wà. Ìmí jẹ́ gynecologist, ìmí jẹ́ physician, ìmí jẹ́ optician, àwọn tó ń wojú, àwọn tó ń yẹ àyẹ̀wò fún obìnrin bóyá nípa ilé ọmọ àbí nǹkan kan báyẹn. Oríṣiríṣi wọn ló wà. So ká wá sọ pé àwa ní sọ pé ká gbóríyìn àbí ká ṣe àjọ̀dún, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A fi ń dúpẹ́ ni, a fi yin Ọlọ́run lógo pé dídá tí ó dá àwọn obìnrin, ó dá wa dáadáa káàkiri gbogbo àgbáyé. Ògo ni fún Ọlọ́run. Olúwa ṣeun. Ẹ ṣeun ìyá wa. Àṣà àti àṣà ilẹ̀ Yorùbá, wọ́n ka obìnrin sí bíi dúkìá, bí ohun àjẹmọ́gún láyé àtijọ́. Ìbéèrè mi lónìí ni pé nígbà tí a bá rí àwọn obìnrin gẹ́gẹ́ bí dúkìá tàbí ohun àjẹmọ́gún, irú ìhà wo ni àwùjọ wa láyé ọjọ́ òun kọ sí ipò àwọn obìnrin, àti pé irú ẹ̀tọ́ wo ni a rò pé àwọn obìnrin láyé àtijọ́ ní? Nítorí pé àwọn àgbà sọ pé ẹni tó bá lẹ́rù òun ló lẹ́rú, àti pé irú ìhà tí a kọ sí àwọn obìnrin láyé àtijọ́, ǹjẹ́ ìhà yẹn ti yí padà bí láyé òde òní? Ẹ ṣeun ìyá wa, ẹ bá wa yànnàná ọ̀rọ̀ yìí. Ẹ ṣeun. Ẹ ṣé olóòtú. Nígbà tí àwọn bàbá ayé àti àwọn bàbá wa láyé àtijọ́ tó fẹ́ àwọn ìyá wa, wọ́n á fẹ́ wọn láti máa ràn wọ́n lọ́wọ́, láti máa jẹ́ kí wọ́n máa ran àwọn lọ́wọ́. Wọ́n lè fi obìnrin 4. Tó ṣe pé torí ìfẹ́, ṣùgbọ́n torí pé wọ́n lè fi wọ́n ṣe iṣẹ́. Wọ́n á kó wọn lọ oko, wọ́n á ní ó yá. Ìgbà tán bá jọ lọ oko, ó lè jẹ́ àwọn kan ló kó ebè, àwọn míì tí ẹ ń kó ebè. Àwọn míì á jẹ́ pé wọ́n máa tọ́ ẹ̀fọ́, wọ́n máa gbin ẹ̀fọ́, wọ́n máa tú koríko, wọ́n á ṣá igi, wọ́n á wú iṣu. Ìgbà tán bá ń bọ̀, wọ́n á rù sórí. Èyí tó máa rugi á rugi. Ọkọ wọn á pa kájà, á gbé bùbá ẹ̀ àbí nǹkan tó fi gbé, á gbé séjìká, á máa yan lọ́wájú. Àwọn ìyàwó yẹn á máa ru ẹrù tẹ̀lé lẹ́yìn. Èyí tó lóyún sínú gan á tún ru ẹrù. Wọ́n bá ti délé, wọ́n máa bọ́ sídìí tí wọ́n ti ń dáná, wọ́n á tún dáná. Èyí tó máa gúnyán gúnyán, èyí tó máa ro àmàlà. Wọn ò ní lè sọ̀rọ̀, wọn ò ní lè sọ pé ó rẹ̀ mí. Ta ló ń jẹ́ pé ọdẹ apẹni níwájú ọdẹ apànìyàn? Wọn ò tún sọ bẹ́ẹ̀, nítorí pé bí oko amúnilẹ́rú ni, kò ń ṣe ìfẹ́ náà fi fẹ́ wọn, ṣùgbọ́n láti lò wọ́n ni. Ṣùgbọ́n Ọlọ́run ti wá ṣe ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ti yọ kúrò ní oko ẹrú. Kì í ṣe nípa ìgagbága pẹ̀lú àwọn ọkọ wa àbí pẹ̀lú àwọn ọkùnrin rárá, ṣùgbọ́n nípa ìmọ̀ tí Ọlọ́run fún wa pé àtẹ́lẹwọ́ yìí, Olúwa sọ pé gbogbo ohun tí a bá dáwọ́lé yóò yọrí sí rere. Kò sọ pé tí ọkùnrin bá dáwọ́lé nìkan, gbogbo ohun tí gbogbo wa bá dáwọ́lé yóò yọrí sí rere. Àwọn obìnrin náà
Ọlọ́run ti gbé wa sí ipò gíga tá a lè ṣeré pẹ̀lú ọwọ́ wa, tá a lè fi ọwọ́ wa ṣòwò. Ìyẹn ni pé àwọn obìnrin èyí tí ò bá tiẹ̀ kàwé, wọ́n lè ṣe okòwò kí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan. Àwọn tó ń ta ewé míì, àwọn tó ń ta ewébẹ̀, àwọn tó ń ṣe iṣẹ́ kán máa ṣoge fún àwọn obìnrin, gbogbo wọn náà ti ń ṣe rere pẹ̀lú ẹ̀. Wọ́n ń kọ́lé, wọ́n ń ra mọ́tò, àwọn gan ń ṣe ọ̀gá àwọn míì tí wọ́n ń kọ́ wọn ní ẹ̀kọ́. Wọ́n lè ṣe ọṣẹ ṣíṣe, á fi lè jẹ́ káwọn náà lè dáwọ́ ní, kì í ṣe pé wọ́n máa dúró pé tọ́kọ àwọn ò bá fún àwọn ò ní lè tẹ̀síwájú. A dúpẹ́ pé Ọlọ́run ti ń mú ìyípadà dé, torí pé Ọlọ́run ti ń gba obìnrin kúrò ní oko ẹrú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà ní oko ẹrú tẹ́lẹ̀. Tọ́kọ wọn ò bá fún wọn, ìyẹn lọ́pọ̀lọpọ̀ wọn ò lè rán ọmọ wọn léèwé. Torí bàbá wọn á sọ pé rárá o, níbo ni mo ti fẹ́ rówó? Kọ́mọ yẹn náà tẹ̀lé wa lọ sóko. Ṣùgbọ́n nísìnyí, Olúwa ti sọ àjàgà obìnrin, ó ti sọ kalẹ̀. Ọrùn ti rọ obìnrin. Obìnrin náà lè sanwó pé bàbá, ọkọ mi, mo ní iye báyìí láti fi ràn ẹ́ lọ́wọ́. Nígbà tó bá ti ran ọkọ ẹ̀ lọ́wọ́, ẹrù náà ò ní pa ọkọ. Òun náà lè ṣe nígbà tó pé ọkọ bá níyàwó 5, ó wá sọ pé ọmọ yẹn nìkan ni kó rán léwe, ló ti fẹ́ rí. So a dúpẹ́ pé oore ọ̀fẹ́ ti wà fún obìnrin. Obìnrin tí ò bá fẹ́, tó bá ọ̀lẹ nìkan ni ò ní ráàláyè, ò ní gbà. A dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa, Ọlọ́run ti tú wa lẹ̀ pé a ò gbọdọ̀ ṣọ̀lẹ, torí ẹni tó bá ti ṣọ̀lẹ kò lè tẹ̀síwájú. Ìrírí làgbà o, dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Àní ó yá súnmọ́ bí wá gbọ́rọ̀ lẹ́nu àgbà o. Oore Ọ̀fẹ́ TV ló tẹ́ pẹpẹ ètò yẹn o. Àní èdè ń bẹ, àṣà ń bẹ, ìrírí wà ní sẹpẹ́. Atọ́kùn ètò yìí o, Olúwatóyìn Adéníkẹ́. Ìrírí làgbà o, ìrírí làgbà o. Dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Ìrírí làgbà o, àní ìrírí làgbà o. Dákun tẹ́tíyé, dákun súnmọ́ bí ọgbọ́rọ̀ àgbà o.